ẹ̀yin àti àwa ọkùnrin pẹ̀lú obìnrin tá a para wa tì tá a kì í béèrè nǹkan tó pa wá pọ̀ nínú ìgbéyàwó pàápàá jùlọ oorun a para wa tì oorun ìfẹ́ a kì í béèrè lọ́wọ́ ara wa not sleep of tongue sleep of fluff ó mà ṣe o àìmọye obìnrin ní oríro wọn ò rí pé bí dádì ọba béèrè kò ní mínì nọ́mátì ni àga ọ̀ráyè bí àwọn dádì bá kọ̀ tá à ná jà alẹ́ tá à ná tàárọ̀ ìròyìn pọ̀ lọ́sàn-án lójú tí wàhálà ti wà nìyẹn ṣe ló yẹ kẹ́ ẹ máa tà fún wa nígbà ìtúláàsì ó pè yín kò pè yín kí ọjà ọmọ bá tú bọ̀dá Dayọ̀ bọ̀dá Káyọ̀dé bọ̀dá Dáre bọ̀dá Bíọ́dún bọ̀dá Súlè ẹ ní láti fi túláàsì ta ọjà yẹn yálà láàárọ̀ kẹ́ẹ̀rà lọ́wọ́ àwọn àyàwó yín òǹtajà àti òǹrajà ní tọkọtìyàwó tí wọn ò gbọ́dọ̀ fi ẹ̀tọ́ dùnra wọn ọ̀pọ̀ nínú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kì í ṣe pé torí wọ́n ń nájà ìta o kò mọ́ wọn láàánú o mi ò sọ pé àwọn míì kì í nájà ìta ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn tó ń ṣe bẹ́ẹ̀ kò mọ́ wọn láà ṣùgbọ́n ọjà tá à ń sọ yìí àwọn ọjà tó gbọ́dọ̀ wáyé níye ijọ́ tó yẹ kó wáyé ni tí wọn ò bá ná àwọn ọjà yẹn ayé ó béèrè pé kí ló ṣẹlẹ̀ nínú ìlú yìí irú ayé wo là ń sọ ẹ máa bèrè ọ gbọ́dọ̀ mọ yín lára ni ẹ gbọ́dọ̀ ná ọjà káwọn ìyàwó yín ta ọjà ìwà burú ni tẹ́ bá kọ̀ láì nájà ẹ̀ ẹlẹ́ẹ̀kágún kò mí ní anything ẹlòmíì obìnrin mi nígbà tí ìṣó oúnjẹ àwọn bí mi inú bẹ́ẹ̀ lòmíì bá dáṣà yìí kí ni ìṣó oúnjẹ oúnjẹ ló yẹ kó jẹ́ nínú ìfẹ́ torí a máa di òpó ilé mú òpó ìfẹ́ níbi tí ọkọ bá ti ní lọ́kàn pé ìyàwó ògúngún ká kó ọkọ láǹfààní láti lo gbogbo ọjọ́ ayé ẹ̀ nígboro ayé bí ìyàwó bá ti lóyún tó bá ti bá kàrá fílẹ̀ láyé opportunity ni torí òun kan fẹ́ nájà àgbòrò wọ́n fẹ́ lọ rajà mi àwọn kan dẹ̀ gbọ́jà álẹ̀ wọ́n fẹ́ ni tó fẹ́ náà ṣé ìgbádùn mi ẹ ń febi pa ìfẹ́ ẹ má febi pa ìfẹ́ nítorí pé wọn ò rí nǹkan jẹ a sì mọ ìfẹ́ àtètè máa dànù oorun kì í ṣe nǹkan téèyàn méjì tí wọ́n ń gbé lábẹ́ òrùlé kan náà tí wọ́n pe ara wọn ní tọkọtìyàwó gbọ́dọ̀ máa fi dánra wọn láì ṣe pé wọ́n ń ṣe àárẹ̀ tàbí àìsàn tí ó kọlù yín àtọkọ àtìyàwó tẹ́ ẹ̀ fi ní ríro ọlọ́run ní jẹ́ ọjẹ́ tiyín o ó rọrùn bẹ́ẹ̀ ọ̀dà o ìgbéyàwó tí ò bá ti sí ń bẹ̀ mọ́ ìfẹ́ yìí ò ní pẹ́ tán torí ìgbà tó bá fẹ́ kọra wọn tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ara wọn kò sí nǹkan tó fẹ́ fi mí sí ara wọn apá kan nìyẹn ṣé ẹ wá rí apá kejì yìí máa gbà ó máa ń béèrè ọkọ ń béèrè ìyàwó ń gbà lemọ́lemọ́ ṣùgbọ́n ìyàwó ò lẹ́mìí àti gbọ́kọ débẹ̀ ẹ gbọ́ bọ́kọ bá ní mo fẹ́ rajà o kágbé mọ́ngòrò ni ọkọ fẹ́ràn jù ìyàwó lágbàlúmọ̀ lọ́wọ́ à ń bẹ̀ kápẹ́ àgbàlúmọ̀ ni ọkọ fẹ́ràn jù ìyàwó ní ọsàn wẹ́wẹ́ lọ́wọ́
ẹ wo ẹ ṣe ń kéré síra wọn. tó bá dijọ́ kan ìjọ ẹ bá ti ń ta ọsàn wẹ́wẹ́ fún ọkọ̀ dípò mọ́ngòrò tó bá níbi tí àwọn sẹ̀rí mọ́ngò wà, àwọn rúkà mọ́ngò, àwọn kòfó mọ́ngò, àwọn haúsá mọ́ngò, kólé mọ́ngò, ẹ bá ń sọ iye mọ́ngòrò tó wà akéde mọ́ngò, Dayọ̀ mọ́ngò, Peter mọ́ngò, ìyá àbèjì mọ́ngò, ìyá àbẹ́ta mọ́ngò. Ìjọ tó bá rí ibi tí mọ́ngòrò tó yẹ pé tẹ bá kọ̀ọ̀rọ̀ rẹ̀ wẹ́rẹ́wẹ́ tó fi sẹ́nu báyìí tó bá ti rí pé sìn lọ́lọ́ kò ní mú ọsàn wẹ́wẹ́ mọ́ tọrọ kan o. Gbogbo àwọn mọ́ngò tá a dá kọ ní ọmọ wa ká o. Ẹ mọ̀ wá wọn kiri kọjá abo ni bàbá náà. Ọjà nígbàjọ wọ́n á tún náà ti fọ̀ ìfọ̀ wọ́n á tún lọ náà ta dó, wọ́n á padà dé odò Ọ̀tà torí pé ẹ ti kọ̀ láti fún wọn lóúnjẹ ìfẹ́, ẹ ti kọ̀ láti ta ọjà ìfẹ́ fún wọn. Ẹ má jẹ́ atara wa jẹ́ o, ẹ ní sàárẹ̀ o, ẹ má lu ìgbéyàwó yín ní pọ́npọ́ díẹ̀díẹ̀. Bọ́kọ bá pa ìyàwó tì tí kò jóúnjẹ àárọ̀ tó pọ́njẹ ìyàwó tì, tíyàwó sóúnjẹ lónìí tó dà fájá, tó sóúnjẹ lọ́la tó dà fájá, ajá padà gbé gbogbo ẹ̀ lọ́dọ̀. Yóò gbé àtolóúnjẹ yóò padà gbé lọ ni. Láì lọ rìn àjò, téèyàn bá lọ rìn àjò ó ṣe é gbọ́, tẹ́ ẹ̀ bá jọ gbé tòsí ó ṣe é gbọ́, tọ́nà bá jì síra wọn ó ṣe é gbọ́. Ẹ ṣe ní jóúnjẹ ìfẹ́, ẹ ṣe ní jẹ́ lásìkò, ẹ jẹ́ mumi sí i. Tẹ́ ẹ̀ bá fi jẹ́ nǹkan kan wà ń bẹ̀. Kí ló wà ń bẹ̀? Inú kẹ́ ẹ ní àìlera tó péye tàbí tí ò péye, tàbí kẹ́ ẹ máa rin ìrìn àjò ẹ̀gbẹ́ ògiri. Ṣé ẹni tẹ́ ẹ bá ń jẹ oúnjẹ ìfẹ́ lásìkò digbí lẹ máa wà o, láìsí ìkórira. Mo kí ẹ kú déédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí. Oúnjẹ ìfẹ́ ó ṣe pàtàkì láti jẹ o. Ìjọ tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ fúnra yín jẹ, òpó ìgbéyàwó ó ti wó tán. Ẹ fúra o, jù gbàjọ.